Aláròyé máa wí o. èyí lohun tí ẹgbẹ́ APC ìpínlẹ̀ Katsina ṣe fún Yusuf ọmọ Muhammadu Buhari. Ní báyìí Yusuf Buhari ìyẹn ọmọ olóògbé Muhammadu Buhari ní ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ẹ̀ka ti ìpínlẹ̀ Katsina fà kalẹ̀ láti díje dupò sílé ìgbìmọ̀ aṣojú-ṣòfin l'Àbújá fún ìbò ọdún 2027 tó ń bọ̀ lọ́nà yìí. Òun ni yóò ṣojú ẹkùn Daura, Sandamu, Mayadua nípínlẹ̀ náà. Aláròyé gbọ́ wípé kò sẹ́ni tó bá du ipò náà lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday ọjọ́ 28 oṣù kẹrin ọdún yìí nínú àwọn olóṣèlú jàǹkànjàǹkàn nípínlẹ̀ náà tí wọ́n ti kọ́kọ́ fìfẹ́ hàn pé àwọn náà fẹ́ díje dupò náà. Àwọn àgbààgbà ẹgbẹ́ òṣèlú náà gbogbo ni wọ́n foríkorí láàrin ara wọn tí wọ́n sì fẹnukò pé Yusuf Buhari làwọn máa fà kalẹ̀ láti ṣojú ẹkùn ọ̀hún lórúkọ ẹgbẹ́ òṣèlú APC lásìkò ìbò ọdún 2027. Lójú ẹsẹ̀ náà ni alága ìgbìmọ̀ alábẹ́sẹ́kẹ́lé kan Alhaji Ahmed Dangiwa tó ti fìgbà kan jẹ́ mínísítà ètò ilé kíkọ́ lórílẹ̀‐èdè yìí ìyẹn lásìkò ìjọba olóògbé Buhari ti kéde ìpinnu àwọn àgbà ẹgbẹ́ òṣèlú náà fáwọn ọmọ ẹgbẹ́ òṣèlú gbogbo. Nínú ọ̀rọ̀ tirẹ̀ nípa ìgbésẹ̀ ẹgbẹ́ òṣèlú wọn, alága ìjọba ìbílẹ̀ Mayadua nípínlẹ̀ Katsina Mani Musa rọ àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú yòókù pé kí wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Yusuf Buhari kó bá lè wọlé sípò ọ̀hún lásìkò ìbò ọdún 2027. Ó ní màá rọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ojúlówó ọmọ ẹgbẹ́ òṣèlú APC níjọba ìbílẹ̀ Daura, Sandamu, Mayadua nípínlẹ̀ Katsina pé kẹ́ ẹ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Yusuf Buhari. Òun ni àwọn àgbà ẹgbẹ́ òṣèlú wa fà kalẹ̀ láti dupò náà lórúkọ ẹgbẹ́ òṣèlú APC. Bákan náà ló rọ gómìnà ìpínlẹ̀ Katsina Dikko Rada pé kó ṣíjú àánú wo àwọn olóṣèlú yòókù tí wọ́n fẹ́ díje dupò náà pẹ̀lú Yusuf Buhari tẹ́lẹ̀ kó tó di wípé àwọn àgbà ẹgbẹ́ òṣèlú náà fa Yusuf kalẹ̀. Bákan náà ló rọ gbogbo àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú náà tó jẹ́ wípé àwọn àgbà ẹgbẹ́ gbogbo ló fà wọ́n kalẹ̀ láì jẹ́ wípé wọ́n dupò náà pé kí wọ́n ṣiṣẹ́ ìdàgbàsókè gidi sáwọn ẹkùn tí wọ́n fẹ́ lọ ṣojú níbi tí wọ́n ń lọ. Lára àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú náà tí wọ́n fà kalẹ̀ láì jẹ́ wípé wọ́n díje dupò náà ni Nasiru Yahaya tó fẹ́ lọ ṣojú ẹkùn Daura, Sandamu, Mayadua nípínlẹ̀ Katsina nílé ìgbìmọ̀ aṣòfin àgbà l'Àbújá àti Mustapha Musa tó fẹ́ lọ ṣojú Daura, Sandamu, Mayadua nílé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ náà. Lásìkò tó ń fi ìdùnnú rẹ̀ hàn, Yusuf Buhari dúpẹ́ gidi lọ́wọ́ gbogbo àwọn májẹ̀ọ́bàjẹ́ gbogbo tí wọ́n jẹ́ kó rí fọ́ọ̀mù ẹgbẹ́ òṣèlú náà gbà pẹ̀lú ìrọ̀rùn. Bákan náà ló ṣèlérí pé òun kò ní dójú tì wọ́n níbi tó ń lọ. Adéwálé Adéoyè ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.